ta ni bíbélì pè ní òmùgọ̀ tàbí aṣiwèrè? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn Bible teachers, tán bá máa fi kọ́ Psalm 40 àbí Psalm 53, àwọn atheist ló máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn aláìgbàgbọ́, àwọn aláìgbàgbọ́, àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́, tí wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló dá ayé àti ọ̀run, tí wọ́n dẹ̀ ṣe, àwọn yẹn ò gbọ́ Ọlọ́run gbọ́, wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, period. Ìyẹn wà. But eléyìí tó ń concern Dáfídì, ó ní àwọn tó wà nínú ilé Ọlọ́run. Wọ́n máa ń pa Ọlọ́run, wọ́n ń fẹnu wọn sọ wípé Ọlọ́run wà. Wọ́n ń fẹnu wọn, wọ́n fi ń sọ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n mọ òfin Ọlọ́run, ṣùgbọ́n nínú ọkàn wọn, wọ́n ń sọ pé kò sí nǹkan tọ́lọ́run máa ṣe. Kò sí nǹkan tọ́lọ́run máa ṣe jọ. Eléyìí tí mo ti ṣe ńlá sí àkí ló ti ṣẹlẹ̀. Àwọn tí Dáfídì rí lè ń bá sọ̀rọ̀ nìyẹn o. Aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. Nínú ọkàn ni Dáfídì ń sọ, kò sọ pé lẹ́nu. Ṣé mo pé atheist á sọ fún yín, ẹnu atheist ló máa fi sọ pé kò sọ Ọlọ́run kankan bí kankan. Atheist á sọ fún yín pé kí ni, ńbo lọ́lọ́run wà. Atheist á sọ fún yín kò parọ́. Ṣùgbọ́n àwọn tí Dáfídì ń sọ ń pa yìí, àwọn ló máa kọ́kọ́ sọ fún yín pé pásítọ̀ làwọn. Àwọn dá church sílẹ̀. Tẹ́ bá pè wọ́n ní orúkọ, tẹ́ bá fi title orúkọ wọn gan, wọ́n lè bínú sí yín. Ṣùgbọ́n nínú ọkàn wọn kò sọ Ọlọ́run ń bẹ o. Tó bá ti kúrò níbi tọ́mọ Ọlọ́run wà, tó bá ti dòru ìkan míì ni o. Àbí ṣẹ̀pọ̀n ọkàn wọn jìnnà sọ Ọlọ́run. Oní Dáfídì ń sọ. Tó ní kan tó ṣe ju Dáfídì ní pé irú wọn dangerous, wọ́n léwu gan. Nítorí pé wọ́n wà láàárín àgbò Ọlọ́run, wọ́n darapọ̀ mọ́ àgùntàn. Wọ́n darapọ̀ mọ́mọ Ọlọ́run. Sọ ọmọ Ọlọ́run wá ti gbọ́kànlé wọn wípé èèyàn Ọlọ́run ni sister, èèyàn Ọlọ́run ni brother yìí. Meanwhile, ìkan burúkú ni kò ṣe èèyàn Ọlọ́run. Òun ló ṣe ju Dáfídì wípé àwọn tí wọ́n fi lọ́kàn wọn tán sọ pé kò sọ Ọlọ́run yìí, àwọn tán sọ lọ́kàn ara wọn. Lóòótọ́ àwọn tó ń fẹnu sọ pé kò sọ Ọlọ́run, lọ́kàn wọn náà kò sọ Ọlọ́run. Ibùdó wọn ríṣẹ́ Ọlọ́run o. Òfurufú fi ṣẹ́ ọwọ́ Ọlọ́run hàn o. Ilẹ̀ mọ́, ilẹ̀ iṣẹ́ mọ́, òru ń dé, gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé kò dára, gbogbo ẹ̀yin kankan ló máa dá. But àwọn ò gbà. Àwọn á dẹ̀ sọ fún yín pé kò sọ Ọlọ́run kankan ń bì kankan. Ṣùgbọ́n àwọn eléyìí, àwọn á sọ pé Ọlọ́run wà, ṣùgbọ́n nínú ọkàn wọn, wọ́n ní kò sọ Ọlọ́run. Kò sí ẹ̀fàyà kankan, má jẹ́ kán máa tanra wọn, kò sí kinní kan. Bọ̀ wọ́n á sọ fún yín pé Kìrìsìtẹ́nì làwọn. Kìrìsìtẹ́nì làwọn, so ẹ bá wọn ṣeré, wọ́n á bá yín gbàdúrà. Ẹ lè jọ gbààwẹ̀ pàápàá, ẹ ti gbára lé wọn. Òun ló ṣe máa ń rí ọmọ Ọlọ́run jẹ bí búrẹ́dì. Dáfídì ni wọ́n máa ń jẹ ọmọ Ọlọ́run bí búrẹ́dì ni. Nítorí ọmọ Ọlọ́run á ti gbára lé wọn. Wóòfù dẹ̀ ni wọ́n. Kí ni Yorùbá wóòfù náà, mínísítà lọ́mọ ẹjọ́? Ìkòkò ni wọ́n. Ìkòkò ni wọ́n. Ṣùgbọ́n wọ́n á fara ti ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run á ti wá gbára lé wọn. Ṣẹ̀mọ̀. Meanwhile, góòlù míì ni wọ́n ní. So àwọn yìí ló ń dùn Dáfídì. Dáfídì tí àwọn ti ní ilé Ọlọ́run ló máa ń dùn Dáfídì gbogbo ìgbà. Torí àwọn ló máa ń betray Dáfídì, àwọn ló máa ń dalẹ̀ Dáfídì, àwọn ló máa ń dalẹ̀ ọmọ Ọlọ́run. Wọ́n máa ń jẹ ọmọ Ọlọ́run bí ẹni tó ń jẹ búrẹ́dì lórúkọ Jésù, wọn ní ràwá jẹ lórúkọ Jésù. So ọkàn tó ń dùn Dáfídì nìyẹn wípé àwọn people yìí alágídí ọkàn ni wọ́n. Ẹni tí ọkàn wọn tó kún fún ìgbéraga àti ẹ̀gàn sí Ọlọ́run ni o. Kí lọ́lọ́run máa ṣe, kí ni a ṣe rú ẹ̀, kí ni ìyàwó níyàwó lè láfíà pẹ̀lú ẹ̀rọ dẹ̀ di Sunday wà dẹ̀ bọ́ sórí ọ̀tá wà dẹ̀ máa preach. Ṣé wọ́n gbàgbé pé Ọlọ́run wà ní? Tó bá mọ̀ pé Ọlọ́run wà, ò lè ṣe rú ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ò ní jẹ́ kó ṣe. Ó kàn ń fẹnu sọ pé Kìrìsìtẹ́nì ni ẹ́, ṣùgbọ́n ọkàn rẹ̀ ó jìnnà sọ Ọlọ́run. Ẹni tí Dáfídì pè ní òmùgọ̀ àti aṣiwèrè nìyẹn. Pẹ̀rù wọn pé ṣé kò yẹ kán ní òye ni. Lóòótọ́ gbogbo wa láti ṣẹ̀ o. Ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa o. Wọ́n bí wa sínú ẹ̀ṣẹ̀ ni o. Ńgbà tán lóyún wa, Dáfídì náà ló jẹ́ ká mọ̀ Psalm 51. Ńgbà tán lóyún wa, àwọn bàbá ẹ̀ṣẹ̀ Ádámù, wọ́n lóyún wa sínú ẹ̀ṣẹ̀ ni. Ńgbà tán tún bí wa sínú ẹbí tán bí wa sí, wọ́n bí wa sínú ẹ̀ṣẹ̀ ni. Àwa fúnra wa gan ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Ṣùgbọ́n Jésù Kristi wá, ó dẹ̀ ti wá ṣe àtúnṣe. Ẹni tó bá dẹ̀ ti wá gba Jésù Kristi láti fi ẹ̀jẹ̀ rẹ̀, láti fi fọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́, tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù yìí, tó gbé àgbélébù náà, tó ń sáfẹ́ṣẹ̀, ìyàtọ̀ ti wà. Ṣùgbọ́n kò ṣe tó jẹ́ pé kàn ń fẹnu sọ
pé kìrìsìtẹ́nì lèmi, pásítọ̀ ni mí, kìíní kan ni mí, kìíní kan ni mí, wọ́n máa ń láìkí táìtù gan, ṣùgbọ́n ọkàn wọn ó jìnnà sọ́lọ́run òun ni. So mo ṣe fẹ́ ká tún lọ gbọ́, tá bá lọ gbọ́ Psalm 14 yẹn, ó máa bless yín gan tá bá lọ gbọ́ Psalm 14, torí mi ní lo àkókò tó pọ̀ lórí Psalm 14 so that a lè tètè ṣe Psalm 54, torí Psalm 54 ní story díẹ̀. So èrè òmùgọ̀ ó ní Psalm 53 sọ̀rọ̀ ń pa ìpè èrè wà fún àwọn òmùgọ̀ yìí, torí òmùgọ̀ ni wọ́n. Táwọn bá jó òmùgọ̀, ṣé èèyàn kan á wá sọ pé kò sọ Ọlọ́run ni? Èèyàn míì á sọ fún, tá bá lọ wàásù gbá mi, èèyàn sọ pé ṣé ẹ ti gbàgbọ́ pé hellfire yìí wà? Ní fáàtì pé ìwọ ò gbàgbọ́ pé hellfire wà, ìyẹn ò yí nǹkan padà pé kò sí hellfire. O kàn gbàgbọ́ ń tiẹ̀ ni, ìyẹn ò yí kankan padà because ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ó wà. Àwọn kan dẹ̀ ń lọ bẹ̀, àwọn kan ń lọ bẹ̀, ìdájọ́ wà. So the fact pé wọ́n ò gbàgbọ́ kò yí nǹkan padà, torí ọ̀rọ̀ Ọlọ́run òótọ́ ni, it's true, àti kọ̀wé rẹ̀ ni kò ṣeé yí padà. Gbogbo nǹkan tọ́lọ́run sọ sínú Bíbélì òótọ́ ni, kò sí lọ́kọ̀ọ̀kan bẹ̀, kò lè ṣeé yí padà, kò sẹ́ni tó lè yí padà. Ó la ṣe sọ pé it is written. So whether you believe or you don't believe, it does not change anything, that's just your opinion. Kò yí kankan padà. So èrè wà fún àwọn òmùgọ̀ yìí o, torí Olúwa wọlé pé ṣé ó yẹ kán tiẹ̀ lóye, ká tẹ̀ sọ pé wọ́n lọ́gbọ́n, torí ọgbọ́n ni pé òkè o àti mọ Ọlọ́run, àmọ́ kan tó yẹ ká ṣáàdé ń ṣé kán tiẹ̀ lóye pé lóòótọ́ Ọlọ́run yìí máa wà. Kán tiẹ̀ wo iṣẹ́. Ìgbà táwa ní secondary school a máa ń kọrin àṣìwèrè ènìyàn wípé Ọlọ́run kò sí, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ mo rójò tí ń rọ̀, mo rẹjà tí ń wẹ̀, mo gbóhùn kan kọrin Ọlọ́run ń bẹ. Tí ò bá jẹ́ ọ̀dẹ̀ ènìyàn, òjò ń rọ̀, ẹja dẹ̀ jábọ́ látọ̀run, ṣé ìwọ ló fẹ́ já sókè ọ̀run tó jábọ́ ni? Ṣé ẹ̀rù Ọlọ́run á bá èèyàn wípé Ọlọ́run tó sọ fún òkun Mósè máa lọ ẹ̀yìn kọjú sí rẹ́sì, òkun gbọ́dọ̀ bọ́rọ̀ sí ẹlẹ́nu, sọ fún òkun kó pínyà, òkun dẹ̀ pínyà, ó pínyà sí méjì. Kò ṣe pé ó pínyà nìkan o, yẹ̀pẹ̀ wá láti ilẹ̀ tó dẹ̀ ga débi táwọn ọmọ Ọlọ́run lè gbà, torí ṣe pé bàtò kò pínyà yẹn ó máa wọnú ni, ó máa jì sínú ni, ẹyẹ rẹ̀ máa wà ń bẹ̀, ó lè máa yọ̀ wọ́n lẹ́sẹ̀. Òkun yẹn fúnra ẹ̀ ó pèsè sáǹdì ẹrùkù tó dẹ̀ fíìlì pa táwọn Ọlọ́run dẹ̀ kọjá lórí ẹ̀yìn. Joshua rán àwọn ìránṣẹ́ oníyẹn máa lọ sí promised land, wọ́n ní Jọ́dánì wà lọ́nà orí ẹ̀yìn tẹ̀sẹ̀ bọ́, tẹ́ bá ti tẹ̀sẹ̀ bọ́ Jọ́dánì gbọ́dọ̀ rí yóò gbọ́dọ̀ sá ni, má lè yàrá kàbó. Nígbà táwọn tó máa débẹ̀ lóòótọ́ tó dẹ̀ fẹsẹ̀ sínú Jọ́dánì sá fún wọn ni. Ẹgbọ́n kan tí Psalm 114 sọnú ẹ̀ nínú olórí Ọlọ́run yìí ni, ó ní Ọlọ́run tí òkun rí tó sá, Jọ́dánì rí ó padà sẹ́yìn, àwọn òkè ńláńlá rí wọ́n ń fò bí àgbò, àwọn kéékèèké náà rí wọ́n ń fò bí ọ̀dọ́ àgùntàn. Ilẹ̀ wá rìrì ni nígbà tó rí Olúwa Ọlọ́run Jákọ́bù, àpáta ayérayé ibi ìsádi wa. Ṣé tí ò bá jẹ́ pé ẹni tó gọ̀ lóòótọ́ tó jẹ́ aṣiwèrè, ṣé wá sọ pé kò sọ Ọlọ́run? Ṣé wá sọ? So Dáfídì sọ pé ó yẹ kán tiẹ̀ lóye, ká tẹ̀ sọ pé wọ́n lọ́gbọ́n, ọgbọ́n ti jìnnà, ẹ jẹ́ ká fọgbọ́n sílẹ̀, bọ̀ tó yẹ ká lóye wípé Ọlọ́run yìí máa ń bẹ, onídàájọ́ òdodo mà sí ní, adájọ́ má ṣèké mà ní, ó mà sọ pé ohun tó ń kálukú bá gbìn ó máa kà, ó mà máa ṣèdájọ́ lọ́jọ́ kan. Ó yẹ kéèyàn lóye ẹ̀, ó yẹ kéèyàn lóye ẹ̀ kó ronú débẹ̀. So a kàn máa ka Psalm 53 yẹn, a dẹ̀ move on to Psalm 54, but ẹ̀yin ẹ lọ gbọ́, ẹ bá ti gbọ́ ẹ̀rí pé ó cover gbogbo nǹkan tó yẹ ká ṣe ní Psalm 53. So ní verse 1, ó ní aṣiwèrè wí ní ọkàn rẹ̀, kò sọ pé lẹ́nu o, ní ọkàn rẹ̀ ló ti sọ o, lẹ́nu ẹ̀ alọ́lọ́run wà Kìrìsìtẹ́nì nìní, ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó sọ wípé kò sọ Ọlọ́run jọ, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ó ní wọ́n bàjẹ́, wọ́n sì ṣe ìríra ẹ̀ṣẹ̀ iniquity. Mo ti sọ fún wa lórí òkè Síónì wípé ẹ tó bá mọ Ọlọ́run o ló ń commit iniquity, ẹ tí ò tí ì mọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ní títí ẹ̀ sin àṣẹ, kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀, kò sí Ọlọ́run kankan tó bá wù mí mo lè ṣe, àrà tó bá wù mí mo lè dá. Ṣùgbọ́n iniquity, mo mọ̀ pé nǹkan yìí kò yẹ kí n ṣe, mo mọ̀. So David sọ pé wọ́n ń ṣe ohun ìríra, wọ́n mọ̀. Ó sọ pé ìwọ Kìrìsìtẹ́nì ò lọ chọ́ọ̀chì,
ó dẹ̀ ń kọ̀míìtì, ó dẹ̀ ń ṣàgbèrè. Ṣé kò ṣe ohun ìríra ni? Ṣé lọ́kàn rẹ ṣo gbàgbọ́ pé Ọlọ́run wà ni? Tó bá gbàgbọ́ pé Ọlọ́run wà, ò ní ṣe. Ìbẹ̀rù Ọlọ́run ò ní jẹ́ kó ṣe. So tó bá ń ṣe iniquity là ń pè yẹn. Yín yàtọ̀ sí ẹni tí ò gbàgbọ́. Ẹni tí ò gbàgbọ́ tó bá ń ṣe, ó kàn ṣe, ó ń dẹ́ṣẹ̀ ni. Ṣùgbọ́n ohun ìríra David ń sọ iniquity. Ẹni tó mọ̀ nípa Ọlọ́run ló ń commit iniquity àti transgression, ìrékọjá, ló máa ń rí òfin Ọlọ́run kọjá. So la ṣe mọ̀ pé nǹkan tó ń dùn David nìyẹn, pé àwọn tó wà ní household of faith òun ló ń bá sọ̀rọ̀, tó wà nílé Ọlọ́run òun David ń bá sọ̀rọ̀. Romans 3:10 sọ pé gẹ́gẹ́ bí a ti kọ́ pé kò sí ẹni tí ń ṣe olódodo. Lóòótọ́ kò sẹ́ni tí ń ṣe olódodo, kò sẹ́nìkan, torí gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa sí. Ṣùgbọ́n tá a bá ti sọ pé a ti di Kristẹni, a ti di àtúnbí, ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin àtúnbí àtẹni tí kò kìí ṣe àtúnbí. So ní verse 2 ó ní Ọlọ́run bojú wọlẹ̀ láti ọ̀run wá sára àwọn ọmọ ènìyàn, láti wò bí ẹnìkan wà tó lóye, pé Olúwa kàn ń wọlẹ̀ ní o, pé àwọn tí mo ti ẹ̀dá yìí ṣé wọ́n tiẹ̀ ní òye ṣá pé Ọlọ́run yìí ipò wà? Ṣé wọ́n ń wá Ọlọ́run tí ó sì ń wá Ọlọ́run? Romans 3:11 náà sọ, ó ní kò sí ẹni tí òye yé, kò yé àwọn èèyàn o. Kò sí ẹni tí ó ń wá Ọlọ́run, torí ẹ̀ lÓlúwa ṣe tún rán Jésù Kristi wá. Kò sí òye yẹn, ò yé àwọn èèyàn, kò dẹ̀ sí ẹni tó ń wá Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó yé bá ti yé, tó ti mọ̀, kò yẹ kó tún jó mùgọ̀. So ìyàtọ̀ wà láàrin ẹni tó jó mùgọ̀ ń sìn o àti ẹni tí ò yéyé, tó dẹ̀ ti ní ọgbọ́n, tó ti ṣetán, tó ń tẹ̀lé Ọlọ́run. Ní verse 3 ó ní gbogbo wọn ni ó sì padà sẹ́yìn, no exception, torí gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ni wá. Gbogbo wọn ni ó sì padà sẹ́yìn, wọ́n sì di eléèrí pátápátá. Filthy, ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ máa ń dọ̀tí èèyàn ni. Wọ́n sì di eléèrí pátápátá, kò sí ẹni tí ń ṣe rere, kò sí ẹnìkan. Dávidi ò yọra ẹ̀ kúrò o. Ṣe mọ̀ pé Dávidi fúnra ẹ̀ gan, ó fara ẹ̀ ṣe example fún wa ni. Dávidi ò yọra ẹ̀ kúrò, torí ibi tí agbọ́gbọ́ kan tí Dávidi ṣe, bí Dávidi fúnra ẹ̀ bá dé, ọlọ́kàn bí Ọlọ́run, kí ló fúnra ẹ̀ ṣe? Tó bá yàwó níyàwó láṣepọ̀, kí ló ṣe? Ó pààyàn. Tá bá sọ fún Dávidi pé Dávidi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, Dávidi kan á sọ pé òun ò lè ṣe. So òun ló ṣe é sọ pé àwọn eléèrí pọ̀ o, àfikọ́ Ọlọ́run gbà yàn ni o, àfikọ́ Ọlọ́run gbé ìgbàlà dìde láti Síónì wá nìkan ni o, pé torí ọkàn èèyàn burú jáì o, kò séèyàn rere kankan bí kankan. Jésù Kristi fúnra wọn gan sọ, Matthew 19:16-17, ńgbà tó sọ pé good master, ó ní kírẹ́dítà ń pè mí ní rere, ó ní kò séèyàn rere kan, kò sí, àfọlọ́run nìkan ni, kò sí ẹni rere kan, kò sí o bí kò ṣe Ọlọ́run. Ọkàn wa ènìyàn ó burú jáì, ọkàn wa ènìyàn burú jáì. Àárọ̀ yìí ńgbà tá à ń sọ̀rọ̀ lórí òkè, mo rántí pé ó dẹ̀ pé àwọn ọmọ mi wá fún wa ní scripture kan láàárọ̀ tó sọ wípé gbogbo èrò inú ọkàn àwọn ènìyàn ibi ni. Genesis ní láàárọ̀, ó dẹ̀ pé láti Genesis ọ̀sán ọkàn àwọn ènìyàn ibi ni o. Tá bá ṣe ọkàn àwọn ènìyàn, ẹ̀rù á bà ní pé kò yẹ kéèyàn mí tẹ̀ súnmọ́ ilé Ọlọ́run rárá ní ìwà onípò ilé Ọlọ́run. So David ò dẹ̀ yọra ẹ̀ kúrò, that's one good thing about him, wípé ọkàn àwọn ènìyàn ó burú jáì o, léèrè pátápátá ni. Ní verse 4 ó ní àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kò há ní ìmọ̀, ṣé wọ́n wá ní ìmọ̀ ni? Kò tiẹ̀ lè yé wọn. Àwọn ẹni tí ń jẹ́ ènìyàn mi, tó wọ́n wá ń jẹ àwọn ènìyàn mi bí ẹni tó ń jẹun ni. Ṣé mọ̀, kò sí bẹ̀rù Ọlọ́run kankan, kò sí nǹkan kan tó mọ̀. Kristẹni ni, kò tún ní nǹkan míì pẹ̀lú. Ẹ jẹ́ ká lọ dí pẹ̀lú ẹ̀. Kò ní mọ̀ pé ẹ̀dẹ̀ tún wá ọ̀sọ̀ rẹ, ẹ̀yin lẹ máa jọ́rẹ̀ fún o, ẹ̀yin lẹ dẹ̀ máa plan iṣẹ́ ibi náà, ẹ dẹ̀ máa pera yín ní díkì àbí díkínẹ́sì àbí ẹ̀yin lẹ máa ń láìkè title jù nínú ìjọ. Torí pé ẹ ti deceive ẹni yẹn ti rò pé ọmọ Ọlọ́run, á wá bá yín jẹun, á wá lé yín, á máa bá yín sọ̀rọ̀, á tún máa sọ àṣírí ẹ̀ fún yín pé òun ní prayer point. God have mercy. Ṣùgbọ́n ìdájọ́ wà o. Kò sẹ́ni tó lè escape ìdájọ́ Ọlọ́run o. Gbogbo ẹ̀ èso lẹ̀ ń gbìn o, èso ni. So David sọ pé ó yẹ kí níbẹ̀ ni wọ́n gbé wà ní ìbẹ̀rù ńlá, níbi tí ẹ̀rù kò gbé sí. Ẹ̀rù á máa bà wọ́n níbi tí ò ti sẹ́rù, ẹ̀rù á máa bà wọ́n. Nítorí kí? Nítorí iṣẹ́ ọwọ́ wọn ni.
ibi torí iṣẹ́ ọwọ́ wọn ni alátẹ̀yìn máa alátẹ̀kàn máa sọ pé it shall not stand, neither shall it come to pass, ẹ̀ dẹ̀ máa cancel right there fún wọn big deal ni o torí ọkàn wọn ò ní balẹ̀ nítorí kí ni nítorí wọ́n mọ̀ ọmọ orúkọ tó ń gbìn, wọ́n mọ orú èso tó ń gbìn. A wá di wípé ṣé kò ṣe kan tí mo gbìn ní last year ló fẹ́ yọjú báyìí, ṣé kò ṣe lè tí mo gbìn. Ẹ̀rù akọ̀dé máa bà wọ́n bí tí ò ti sẹ́rù, ẹ̀rù á máa bà wọ́n bí tí ò ti sẹ́rù ni torí wọ́n mọ̀ pé ìdájọ́ Ọlọ́run ó máa dé, kò sí bí ìdájọ́ Ọlọ́run máa dé. Ó ní nítorí Ọlọ́run ti fún egungun àwọn tí ó dó tì ọ̀ká, gbogbo àwọn tó dó tì wá tọ́sí pé wà ní jẹ́ ká nísìnyí, Olúwa ti fún egungun gbogbo wọn yẹn ni pé ó ti fọ́ egungun gbogbo, ó ti bírèkì egungun wọn ni o ó ní Olúwa dẹ̀ ti dójú tì wọ́n. Dáfídì sọ pé Olúwa ti dójú tì wọ́n, àwọn ọ̀tá ayé wa máa gbà tìjú lórúkọ Jésù ni. Ó ní nítorí wọ́n kẹ́gàn, Ọlọ́run ti kẹ́gàn wọn, Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn, Ọlọ́run ti kẹ́gàn wọn, ó ti fún wọn lóore ọ̀fẹ́ tí kán yí padà ṣùgbọ́n wọn ò yí padà, wọn ò jẹ́ kúrò ní orí Ọlọ́run láàrin ọmọ agbo Ọlọ́run yẹn ni wọ́n á dúró sí láti máa ta ọfà ibi. Nítorí náà wọ́n mọ̀ ìpẹ́ níta ìlọ́fà yẹn lè bà wọ́n, so ẹ̀rù á wá máa bà wọ́n, wọn nífọ̀kànbalẹ̀, ẹ̀rù máa bà wọ́n ni níbi tí ẹ̀rù ò sí, kí tó yẹ kó bà wọ́n lẹ́rù á máa bà wọ́n lẹ́rù because wọ́n mọ̀ ìpẹ́ ọfà yẹn ó ń bọ̀, it's a matter of time. Ṣé nígbà téèyàn bá mọ̀ pé ọfà yẹn ń bọ̀, èèyàn ṣe kúkú ṣe rere. Ìkan tí Dáfídì ṣe sọ nìyẹn pé ṣé kò yẹ kán lóye, ó yẹ kó yé wọn. Ẹ mọ̀ pé ọfà yìí ń bọ̀, kò kì í ṣe àwọn 80s níta tí wọ́n mọ̀ pé bóyá ẹ̀san ń bọ̀ àbí anything, but ẹ̀yin wà nílé Ọlọ́run, ẹ̀yin mọ̀ pé ọfà tẹ́ẹ̀ta yìí ó ń padà bọ̀ lọ́dọ̀ yín, but ẹ̀dẹ̀ gan Ọlọ́run, kò sí nǹkan tọ́lọ́run máa ṣe jàre. Tẹ́ bá ṣe tán ẹ̀ ṣe máa rò pé ṣọ́fà yẹn kọ́ ló ń dùn yìí báyìí, ṣé nǹkan it's a matter of time, ó máa dún lóòótọ́, ó máa dún lóòótọ́. Verse 6 ó ní ta ni yóò fi ìgbàlà fún Ísírẹ́lì. So Dáfídì ti sọ pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ o, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run o, kò séèyàn dáadáa níbì kankan o. Kí wá lọ́nà àbáyọ? Báwo la ṣe fẹ́ ṣe rọ́nà àbáyọ? Àbí ṣé nínú ẹ̀ṣẹ̀ yìí, nínú ìdọ̀tí yìí gbogbo èèyàn fẹ́ wà ní? Ó wá ń sọ wípé ta ni yóò fi ìgbàlà fún Ísírẹ́lì. Ìyẹn Ísírẹ́lì ni gbogbo àwa tá tẹ̀ ti gba Jésù lé ní sí gbogbo wa ni, kò wá ń ṣọ̀wọ́n nìkan. Ó ní láti Síónì jáde wá, torí Dáfídì mọ̀ pé láti Síónì ló máa ti wá o. So àsọtẹ́lẹ̀ Dáfídì wá ń sọ wípé a máa nílò olùgbàlà tó máa gbà wá lẹ̀, a máa lè gbára wa, ọkàn wa èèyàn máa burú jáì, a nílò olùgbàlà tó máa gbà wá lẹ̀ o so that gbogbo ìkólọ wa tí Sátánì ti gbà a lè rí gbogbo ẹ̀ gbà padà. Inú Jákọ́bù yóò wá yọ̀. Ṣé tó bá ti sọ pé Jákọ́bù gbogbo Ísírẹ́lì ló mì, ṣé pé Jákọ́bù ló bí ọmọ 12 tó jẹ́ gbogbo Ísírẹ́lì. Ó ní inú Jákọ́bù yóò yọ̀ nítorí Jákọ́bù Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú ẹ̀. Tó bá rí olùgbàlà tó máa wá, inú Jákọ́bù á dùn bí tó wà, inú Ísírẹ́lì yóò sì dùn kólùgbàlà dé. Jésù dé, Ọlọ́run dé rán Jésù Kristi lóòótọ́, ó rán láti Síónì wá láti wá gba ikú wa kú, láti wá kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, gbogbo èérí, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ikú, ìyà tó yẹ kó gbà lórí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́rùn wa. Jésù Kristi dẹ̀ gba gbogbo rẹ̀, ó dẹ̀ gbé lóòótọ́ ká bá lè ní ìtura. Ṣùgbọ́n tá bá ti wá gba ìtura, tá ti ra wá padà yìí, ṣó wá yẹ ká tún bọ́ sínú èérí bí ẹlẹ́dẹ̀ ni? Ibi tí wàhálà wá wà nìyẹn. Ẹni tá ti gbàlà, tá ti fi ẹ̀jẹ̀, tá ti fi wẹ̀, tá ti faṣọ funfun sí lára, tó wá jẹ́ pé níbi tó ti ń ta epo gan-an ló wá ń lọ, ṣé ìyẹn wá dáa? Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So bí ní sọ jù yẹn lọ ní Psalm 53, ẹ jọ̀ọ́ ẹ lọ gbọ́ Psalm 14. Ẹ má jẹ́ kí n feel bad pé mi ò ṣe justice sí 53. Tẹ́ bá ti gbọ́ Psalm 14, ó cover gbogbo nǹkan tó yẹ ká mọ̀ ní Psalm 53. Ẹ bá jẹ́ ká ṣe Psalm 54. Psalm 54, Dáfídì náà ló kọ Psalm 54. Ṣé wá rí Psalm 54? Àwọn èèyàn Dáfídì, àwọn èèyàn ẹ̀ gangan, àwọn ló dá Dáfídì o. Àkókò tí gbogbo nǹkan tó le fún Dáfídì ni. Dáfídì wà nínú ìṣòro. Sọ́ọ̀lù fẹ́ padà, Sọ́ọ̀lù lé Dáfídì káàkiri. Dáfídì ò nísinmi. Bí Dáfídì bá sun kéèfù lẹ́ni á sun bí ọ̀la. Anyway, àwọn ìlú kan wà, Kélà ló ń pe ìlú yẹn.
àwọn Philistine wọ́n máa wá ń kó gbogbo nǹkan ìkórè wọn tán bá ti àkókò tí wọ́n bá ti harvest gbogbo nǹkan nínú oko wọn tán bá ti harvest ẹ̀ àwọn ọ̀tá yẹn á dẹ̀ dé wọ́n á dẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. So wọ́n wá ránṣẹ́ sí Dávìdì wípé kí Dávìdì wá bá wọn kó wá bá wọn jà pẹ̀lú àwọn ọ̀tá yẹn kán lè nísinmi. But Saul sì lọ́ba lákòókò náà ṣùgbọ́n Dávìdì ló lórí ogun Saul. So wọ́n ránṣẹ́ Dávìdì dẹ̀ bi Ọlọ́run wípé ṣé kí n lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn yìí kí n lọ bá wọn ja ogun. Ọlọ́run sọ pé kó lọ. Tí n bá lọ ṣé mo máa ṣẹ́gun àwọn ọ̀tá? Ọlọ́run sọ pé ó máa ṣẹ́gun. Dávìdì dẹ̀ lọ lóòótọ́ ó lọ bá àwọn ọ̀tá yẹn ó lọ bá wọn jà. Nígbà tí Dávìdì dẹ̀ bá wọn jà tó ṣẹ́gun àwọn Philistine kí ni àwọn ará Kélà ṣe? Torí ìlú yẹn ìlú tó ní wọ́ọ̀lù wọ́n build ògiri ẹ̀ wọ́n build ẹ̀ lókè ní so kò sí béèyàn ṣe lè torí ọ̀tá tó máa wá ń bá wọn so kò sí béèyàn ṣe lè wọlé. So wọ́n láti ránṣẹ́ sí Saul àwọn àgbààgbà bẹ̀ náà ránṣẹ́ sí Saul ló pé máa bọ̀ ọ̀tá ẹ̀ wà ń bí kò sí bó ṣe máa ráyè escape máa bọ̀ wá mú. Nígbà tí Dávìdì dẹ̀ gbọ́ wípé wọ́n bọ̀ tí ránṣẹ́ sí Saul wípé Dávìdì wà ń bẹ̀ Dávìdì sá lọ bí kò lè ṣe kó mọ̀ bí Ọlọ́run ní nǹkan tí Báṣẹ́bà yìí kan náà ni ò bí Ọlọ́run ó dẹ̀ tún bí Ọlọ́run Olúwa ẹ̀yin lè sọ pé kí wá jagun bí mo gbọ́ pé wọ́n sọ pé Saul ń bọ̀ wá mú òun ṣóòótọ́ ni Ọlọ́run sọ pé òótọ́ ni ó ń bọ̀ tó bá dé sáwọn èèyàn yìí máa fi mí fún Saul ni Ọlọ́run sọ pé òótọ́ ni wọ́n máa fi ẹ́ fún Saul ok ó láti pe àwọn ọmọ ẹ̀ wípé a máa jump fẹ́ǹsì yẹn ni o a máa gun ògiri yẹn bó ṣe ga tó yẹn a máa gun ògiri yẹn ni a ní ìgún lágbára wa agbára Ọlọ́run la máa fi gun òun la ṣe máa ń kọrin I can run through a troop and leap over the wall hallelujah hallelujah Dáfídì ni ó yá àwa we will do the do ṣùgbọ́n agbára yẹn látọ̀dọ̀ Ọlọ́run ni a máa gun fẹ́ǹsì yẹn bó ṣe ga tó yẹn wọ́n fò wọ́n gun fẹ́ǹsì Kélà yẹn wọ́n sì bọ́ sí òdì kejì lóòótọ́ kò sí kankan tó fara pa ní Dáfídì àtàwọn ọmọ ẹ̀ wọ́n ṣe escape nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n máa escape ńbo ni wọ́n sá lọ sí ìlú kan tó ń pè ní Sif ibẹ̀ ò jìnnà sí Hebron àwọn èèyàn Dávìdì àwọn ló wà ní ìlú náà ìlú tó ń pè ní Sif yẹn ibẹ̀ ni Dávìdì sá lọ. Ṣé nígbà téèyàn bá wà lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ kí lèèyàn máa rò ṣebí èèyàn máa sọ pé ó ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni àbí àwọn èèyàn Dávìdì kan lọ́wọ́ tí wọ́n ránṣẹ́ sí Sọ́ọ̀lù wípé máa bọ̀ ó wà ń bí o a fi síbi ìpamọ́ tó wà a máa fi ibi tó wà yẹn àní jẹ́ kó kúrò ńbẹ̀ a make sure wípé orí mú bó ṣàrọ̀ra máa bọ̀ ọba Sọ́ọ̀ inú Sọ́ọ̀lù wá dùn wípé àwọn èèyàn yìí tiẹ̀ ṣe dáadáa sí òun tí wọ́n lè sọ pé ibi tí Dávìdì wà lélẹ̀ kó wá mú Dávìdì bẹ́ẹ̀ ni ọba Sọ́ọ̀lù bẹ́ẹ̀ ló múra láti lọ pa Dávìdì nígbà tó bá Sọ́ọ̀lù tí ó múra tó ń bọ̀ Dávìdì ké pe Ọlọ́run torí Dávìdì ò mọ ibi tó fẹ́ sá lọ mọ́ kò síbi kankan ibi tó ti ń sábọ̀ Sọ́ọ̀lù fẹ́ lọ pa ń bẹ̀ ó tún sásáàárín àwọn èèyàn ẹ̀ níbi tó fara pamọ́ sí wọ́n tún ti sọ fún Sọ́ọ̀lù wípé Dávìdì wà ń bí so níbo ni Dávìdì wá fẹ́ lọ kò síbi tó fẹ́ lọ Dávìdì láti sọ wípé ok tí ò bá síbi tí mo lè lọ ibì kan wà tó jẹ́ pé olódodo lè sá sí tó sì máa rí ìgbàlà ibi náà orúkọ Ọlọ́run ni o orúkọ Ọlọ́run olódodo tó strong tower ní orúkọ Ọlọ́run yìí o tó lódodo bá dẹ̀ sá wọnú ẹ̀ Dávìdì jẹ́ ká mọ̀ pé Dávìdì is going spiritual now nínú ẹ̀mí ni o pé ibì kan wà tó jẹ́ pé orúkọ Ọlọ́run ní ibẹ̀ èèyàn lè sá síbẹ̀ tó lódodo bá sá síbẹ̀ olódodo dẹ̀ máa rí ìgbàlà ibẹ̀ ni Dávìdì ibẹ̀ ló wá sá sí wípé kò lè rí ìgbàlà nígbà tó jẹ́ pé wọ́n ti sọ fún ọba Sọ́ọ̀lù wípé Dávìdì farapamọ́ síbí ó ń bọ̀ àwọn gbogbo àwọn tó wà ní Sífù yìí àwọn alààyè àwọn tọ́jọ́ ń ṣe iṣẹ́ papọ̀ ni o àwọn ọ̀rẹ́ ẹ̀ ni o àwọn ọ̀rẹ́ Dávìdì ni o àwọn ẹbí Dávìdì ni o kẹ́ máa wọ́rú betrayal tí Dávìdì go through nǹkan tó ṣe sá lọ bẹ̀ ni pé wọ́n máa bò òun wọ́n ní jẹ́ kí Sọ́ọ̀lù rí òun wọ́n ní jẹ́ kó rí òun pa àwọn gangan ló ránṣẹ́ Sọ́ọ̀lù pé ibi tó wà gangan a máa fi hàn ìwọ ṣáà máa bọ̀ ọba Sọ́ọ̀ ṣùgbọ́n nígbà tí Dávìdì máa fi ké pe Ọlọ́run Dávìdì ké pe orúkọ Ọlọ́run pé orúkọ Ọlọ́run òní kó gbà mí Olúwa yìí
ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ni nígbà ìpọ́njú. Ọlọ́run ò ṣe Ọlọ́run tó ti kú, kò ṣe Ọlọ́run tó máa sọ pé òkè mò ń bọ̀. Ọlọ́run tó yẹ pé ó wà pẹ̀lú wa lákòókò ìpọ́njú, nínú ìpọ́njú yẹn ni. Kò síbi tí Dáfídì lè sá lọ mọ́ ju orúkọ Ọlọ́run, kó sá wọnú orúkọ Ọlọ́run yẹn lọ nìkan ni. Ìkan tí Dáfídì ṣe nìyẹn. Dáfídì ké pe Ọlọ́run. Nígbà tó sì ké pe Ọlọ́run lóòótọ́, níṣe ni Sọ́ọ̀lù gbọ́ ariwo wípé àwọn Fìlístínì, Sọ́ọ̀lù ti wà lọ́nà o, ó ti ń bọ̀ àtàwọn ọmọ ogun láti wá pa Dáfídì o. Níṣe ni Sọ́ọ̀lù, ẹ lọ ka sítórì yẹn, kẹ́ má sọ pé kí ni sísá tó ń sọ. Tá bá délé torí mi ìfẹ́ kà ń bí. 1 Samuel chapter 23, ẹ lọ kà from 19 to 28. 1 Samuel chapter 23 from 19 to 28. Ẹ lọ kà, tẹ́ bá kà, ẹ rí sítórì yẹn níbi tí àwọn Síf kan ti pe ọba Sọ́ọ̀lù pé kó máa bọ̀. Bẹ́ẹ̀ ni bí Sọ́ọ̀lù ṣe ń bọ̀. Ṣé mo pọ́n náà tó bá wu Ọlọ́run ló lè gbàjà. Nígbà tí Sọ́ọ̀lù dẹ̀ gbọ́ ariwo ogun, ariwo ogun tí ò sí Sọ́ọ̀lù gbọ́ ariwo wípé àwọn Fìlístínì yẹn o, Dáfídì ti ṣẹ́gun àwọn Fìlístínì yẹn ní Kélà o, bọ̀ Sọ́ọ̀lù gbọ́ ariwo pé àwọn Fìlístínì yẹn pé wọ́n ń bọ̀, pé wọ́n ń jagun. Òun dẹ̀rẹ́ ó máa ń bẹ̀rù ogun àwọn Fìlístínì. Dáfídì nìkan ló lè kojú àwọn Fìlístínì. Àwọn yẹn máa ka Sọ́ọ̀lù dànù ni. Ṣé ni Sọ́ọ̀lù sá padà pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀. Bí Dáfídì ṣe rí, bó ṣe rí ọ̀nà àbáyọ nìyẹn. Nítorí pé Dáfídì pe orúkọ Olúwa. Ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan náà la máa ní. Bọ̀ mo máa fún wa ní tẹsímọ́nì kan láti ẹnu pásítọ̀ Adébóyè. Bóyá 1 or 2 kó lè yé wa. Torí mo fẹ́ kọ́rọ̀ ìyànjú yẹn, mo fẹ́ kó yé wa. Pásítọ̀ Adébóyè sọ wípé ó ti pẹ́ o nígbà tó jẹ́ pé àwọn bíríìjì tán máa ń ṣe sí àwọn ìlú, tẹ́ pé àwọn bíríìjì tẹ́ pé mọ́tò kan ló máa ń wà lórí ẹ̀. Kò lè gba mọ́tò méjì. So tí mọ́tò kan bá ń bọ̀, ó máa dúró fún ìmí tó bá ń bọ̀ láti the other side, yẹn máa dúró ní bíríìjì ẹyọ kan. Bíríìjì yẹn wọ́n máa ń ṣe tẹ́ pé mọ́tò kan ló lè kọjá lórí ẹ̀ láàrin omi ńlá. Wọ́n ní pé iṣẹ́ ìránṣẹ́ làwọn dẹ̀ fẹ́ lọ ṣe ní Ìlọrin. Dráìvà àwọn ló ń wa mọ́tò, àwọn dẹ̀ jókòó sẹ́yìn. Àwọn ti rí pé kò sí mọ́tò kankan tó ń bọ̀. Àwọn dẹ̀ ti wà lórí bíríìjì yẹn already. All of a sudden, wọ́n kàn rí tírélà tó ń bọ̀ ni. Bóyá bírèkì ẹ̀ já ni o, kò yé wọn. Because ó yẹ kí tírélà yẹn, ó yẹ kó ti rí pé mọ́tò kan ti wà lórí bíríìjì, ó yẹ kó dúró káwọn kọjá, kóhun tó kọjá. Bóyá bírèkì ẹ̀ já ni o, bóyá àwọn òṣàmù kan tó kàn ń bọ̀ pẹ̀lú full speed ni. So kò sí oore ọ̀fẹ́ láti gba àdúrà, àsìkò àti gba àdúrà kò sí mọ́. Wọ́n láwọn kàn di ojú wọn, àwọn kan sọ wípé Jesus. Ìkan táwọn rántí nìyẹn báwọn sọ. Ìgbà táwọn dẹ̀ ìsọ̀ yẹn tán, àwọn dẹ̀ rí wípé mọ́tò wọn tán wà nú ẹ̀, mọ́tò yẹn dẹ̀ páàkì sí, mọ́tò yẹn kọjá lórí bíríìjì yẹn, ó dẹ̀ páàkì sí the other side. Wọ́n ní dráìvà wọn gbogbo ara ẹ̀ ń gbọ̀n bí ewé ọ̀gẹ̀dẹ̀ ni. Wípé àwọn fúnra wọn gan ń gbọ̀n bí táwọn wà ó, pé àwọn kan compose ara wọn ni o. Pé dráìvà wọn láti wẹ̀yìn ó wọ̀ wọ́n pé wonderful. Wọ́n láwọn sọ pé orúkọ, that's his name, orúkọ ẹ̀ nìyẹn. Pé dráìvà wọn sọ pé ìyanu, àwọn ní orúkọ rẹ̀ nìyẹn, that's his name. Because kò yé pé dráìvà yẹn wá sọ pé daddy what happened, báwo la ṣe kọjá ń bẹ̀, ta ló páàkì mọ́tò, báwo ni, I don't know, his name is wonderful, that's all we need to know. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tírélà yẹn, gbọ̀n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí tírélà pàápàá, bọ̀ wọ́n ṣàrí pé àwọn wà ní the other side of the road. Ṣé rí orúkọ Ọlọ́run, orúkọ yẹn Jesus kan pè yẹn nìkan òun ni o. Òun Dáfídì ṣe sọ wípé orúkọ Ọlọ́run yìí ilé ìṣọ́ agbára ni o. Olódodo máa ń sá wọnú rẹ̀, tó bá sì ti wọnú rẹ̀ á sì rí ìsinmi, á sì rí ìgbàlà. Another testimony, kò tiẹ̀ dé ṣe pastor, sister òun travel. Àwọn mọ́tò tó máa ń pè station wagon Nàìjíríà tó máa ń ní síìtì lẹ́yìn, a máa ní táwọn kan máa jókòó sẹ́yìn, àwọn kan á jókòó sáàárín, àwọn kan á wà níwájú. Ó travel ni, ó dẹ̀ ń ka Bible ẹ̀, ó jókòó sẹ́yìn, ẹ̀yìn náà fi sí, àwọn mẹ́ta wà lẹ́yìn, ó gbé Bible ẹ̀ dání, ó ń ka Bible ẹ̀. All of a sudden lórí express, táyà mọ́tò yẹn, táyà ẹ̀ fọ́. Bí táyà ẹ̀ dẹ̀ ṣe fọ́, mọ́tò yẹn pẹ̀lú speed ló dẹ̀ lọ tó fẹ́ lọ kó sínú kòtò. Ó lóun dẹ̀ rí ọwọ́ méjì. Bó ṣe pariwo pé kò sá, irú nǹkan bẹ́ẹ̀ kò sáyè àti gbàdúrà. Òun kàn pariwo Jesus. Ìkan tó ń sọ nìyẹn. Ó lóun dẹ̀ rí ọwọ́ méjì, ọwọ́ yẹn gùn. Ṣé mọ̀ pé kò sí lẹ̀kùn lẹ́yìn ibi
táwọn wà yẹn àárín ilẹ̀kùn máa ń wà ó ní ọwọ́ yẹn gùn ọwọ́ yẹn dẹ̀ rọra mú òun ó dẹ̀ fa òun láti ẹ̀yìn ó dẹ̀ fa òun kúrò ní mọ́tò yẹn ó dẹ̀ fi òun sórí feed níbi tóun jókòó sí bó o dẹ̀ ṣe jókòó ọwọ́ yẹn dẹ̀ disappear òun ò rí mọ́ ó lóun wá ń wo mọ́tò yẹn bó ṣe ń somersault mọ́tò yẹn lẹ́yìn somersault ó kàn ń gbókìtì ni ó ń gbókìtì títí eventually tí mọ́tò yẹn máa fi gbiná tó máa fi dúró gbogbo wọn lọ sọ pé wọ́n kú sínú mọ́tò yẹn so wọn bọ̀tà àwọn mọ́tò tó ń kọjá gbogbo náà ń wò ó ńgbà tó ń somersault àwọn gbogbo mọ́tò páàkì àtàwọn tó ń bọ̀ lápá ọ̀tún lápá òsì gbogbo wọn páàkì láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ eventually wọ́n rí pé gbogbo wọn ló kú so ńgbà tó máa rí òun pé kí ni wọ́n ṣe ń bí wọ́n ní inú mọ́tò yẹn ló ń wà wọ́n nínú mọ́tò yẹn bí báwo inú ẹ̀ ló ń wà ó wà nínú mọ́tò yẹn ò dẹ̀ jáde how pé òun kàn pé Jésù òun dẹ̀ rọwọ́ aṣọ́nàkọ́wọ̀ yẹn ò ní gbàgbọ́ pé kí ni ó ní báìbù ń wà nù bẹ ṣe pé bí mọ́tò yẹn ṣe jóná tó bíbélì sísà yẹn kò jóná kò bọ́ọ̀nù báìbù tó gbé dání tó ń kà yẹn kò jóná kí ni mo fi ń sọ fún wa kíkà lè mọ agbára tó wà ní orúkọ Jésù yìí ni o a ti fún Jésù ní orúkọ tó ju gbogbo orúkọ lọ wípé gbogbo nǹkan tó wà lọ́run lórí ilẹ̀ lábẹ́ ilẹ̀ nísàlẹ̀ ilẹ̀ lórúkọ yẹn wọ́n gbọ́dọ̀ wólẹ̀ ni so Dáfídì sọ wípé ìkọ̀kan wà tó bá jẹ́ pé gbogbo èèyàn ti dààyàn tí kò sọ̀rẹ́ tí kò sẹ́bí tí kò sí èèyàn kankan tá lè fọkàn tán ṣùgbọ́n orúkọ kan wà o orúkọ Ọlọ́run ló ń jẹ́ tá bá sọ̀rọ̀ nípa orúkọ Ọlọ́run à sọ̀rọ̀ nípa the nation irú ẹ̀tọ́ Ọlọ́run jẹ́ à sọ̀rọ̀ nípa nation Ọlọ́run ìkan tá a nílò yẹn tá bá mọ orúkọ lọ́dún tó kọjá a máa ń lo orúkọ Ọlọ́run gan lórí òkè sí òní mo rò pé àwọn ìyá wa ní Olúwa máa ń kọ́ wa láwọn orúkọ tá lè máa lò láti máa fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá tiẹ̀ mọ àwọn orúkọ wọ̀nyẹn bó jẹ́ Jésù yìí nìkan la lè ké pe Jésù yìí nìkan lákòókò ìpọ́njú èèyàn orúkọ náà ó tó láti gbà wá là so ọ̀rọ̀ ìyànjú kan ta ni olùrànlọ́wọ́ rẹ who is your helper jẹ́ wọn go okay ta ni olùrànlọ́wọ́ rẹ who is your helper torí Dáfídì sọ wípé ní tèmi o Ọlọ́run yìí lolùrànlọ́wọ́ mi o èèyàn mìíràn nǹkan mìíràn lolùrànlọ́wọ́ rẹ o Psalm 20 verse 7 Psalm 20 Psalm 20 ẹsẹ̀ 7 ó ní àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa orúkọ Olúwa Ọlọ́run wa làwa gbójúlé o àwa èèyàn míì sí oògùn dàbí sọ pé ká má lo oògùn tí dókítà bá fi fún wa o ṣùgbọ́n ṣe mọ̀ oògùn yẹn ló máa kọ́kọ́ lò kó tó di pé mo rántí pé Jésù ń wà kí kọ́kọ́ lọ lo oògùn yẹn náà nǹkan tí dókítà sọ yẹn ṣe mọ̀ ó ṣe pàtàkì ju orúkọ yẹn lọ ṣùgbọ́n ìgbàlà wa lórúkọ Jésù Kristi yẹn ló wà o gbogbo ìgbàlà tá a fẹ́ ṣé ìwòsàn ni ṣé ìdáǹdè ni gbogbo ìgbàlà lórí gbogbo ìgbàlà tá a fẹ́ nínú orúkọ Jésù yìí ló wà o so èèyàn míì a ti kọ́kọ́ gbogbo oògùn tí dọ́tọ̀ sọ pé kò láti lò yẹn mo láti yẹn ní gangan ẹ máa lo oògùn yìí sọ pé kí ẹ máa lo oògùn yìí o ìgbàgbọ́ ń kálukú ibi tó bá dé òun lèèyàn máa ń lò ṣe mọ̀ èèyàn míì ó ní nǹkan tán ti fún un pé tí ò bá mú nǹkan yẹn dání kò lè travel ó láti ìkan yẹn ni so tí nǹkan bá ti ṣẹlẹ̀ nǹkan yẹn ni ààbò ẹ̀ ṣe mọ̀ èèyàn míì ó lè jọ kọ ẹ̀ èèyàn míì ìyàwó ẹ̀ èèyàn míì ẹbí ẹ̀ ọ̀nkù mi bá ti lè gbọ́ èèyàn míì gọ́fìmẹ̀ntì ẹ̀ tó bá lọ wàásù fáwọn míì sí wọn ní kíni Jésù yìnyẹn fẹ́ ṣe sáwọn kíjọba wọn ò lè ṣe fáwọn èèyàn míì ìjọba wọn ó ní olùrànlọ́wọ́ wọn ṣùgbọ́n Dáfídì sọ pé ní tòun o àti ní tèmi tí mò ń sọ̀rọ̀ yìí o orúkọ Olúwa Ọlọ́run ò làwa gbójúlé o nǹkan tí Dáfídì ń sọ nìyẹn so òǹkálùkù ló mọ ta ni olùrànlọ́wọ́ rẹ òǹkálùkù má tan ra ẹ̀ kábíra wa ní ìbéèrè náà ta ni olùrànlọ́wọ́ rẹ ta ni olùrànlọ́wọ́ tèmi ká dáhùn ẹ tó bá dáhùn ìbéèrè náà tí ò bá tan ra ẹ̀ àmọ́ ẹ tó jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ tó nígbà tí ṣòro bá dé ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ yẹn nǹkan tó jẹ́ òun lèyàn máa rántí o òun lèyàn máa pe o òun ni Psalm 46 verse 1 sáàmù ẹ̀fà orí kìíní ó sọ wípé
Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Lọ́wọ́lọ́wọ́ ni, kò kìí ṣe pé Ọlọ́run tó ṣẹ̀ ń bọ̀ láti wá ràn wá lọ́wọ́. Lákòókò ìpọ́njú yẹn gangan lọ́lọ́run máa dé. Lákòókò yẹn gangan ni. So David sọ wípé ní tèmi o, wọ́n ti dí gbogbo ọ̀nà, kò síbi tóun lè gbà kọjá, Sọ́ọ̀lù máa wá ká òun mú, kò sọ́nà àbáyọ mọ́. Ṣùgbọ́n orúkọ kan wà téèyàn lè pè, Ọlọ́run kan wà téèyàn lè gbójú sókè tó lè pè, tó dẹ̀ máa dáyàn lóhùn, tó jẹ́ kó mọ ọ̀nà àbáyọ. Ẹ wo ọ̀nà tó fún David láti ẹ wo ọ̀nà àbáyọ lóòótọ́. Níbo ni Sọ́ọ̀lù ti gbọ́ ariwo, máa láriwo ti wá? Ká ló sọ fún Sọ́ọ̀lù pé àwọn Fílístì ń ja ogun? Kí ló lé Sọ́ọ̀lù padà? Lákòókò wo sákòókò wo, ẹ tó ti múra tó ti ń kọ́ àwọn ọmọ ogun ẹ̀bùn tó fẹ́ wá pa David, but ó dọ̀nà lórí pé àwọn Fílístì ó gbáriwo ìjà, ó gbáriwo ogun, òun ò dẹ̀ fẹ́ kú, ó dẹ̀ mọ̀ pé òun ò lè fèsì àwọn Fílístì, ó padà ni. Bí David ṣe ráyè escape nìyẹn. So ẹ tó bá gbójú lé Ọlọ́run yìí kò kí ń jogún òfo, kò kí ń jogún òfo. Èèyàn lè máa fi ojú kan kó máa fi wo òkè, kó dẹ̀ máa fi kan kó máa fi wo ìsàlẹ̀. Ẹ tó bá mọ̀ pé òun fẹ́ kúkú gbójú lé Ọlọ́run yìí, kó fojú ẹ̀ méjèèjì kó fi wo òkè ní o. Tó bá fẹ́ kúkú wo ìsàlẹ̀, kúkú jókòó sísàlẹ̀, máa kúkú dì pẹ̀lú ẹ̀, ó lágbára, ó mọ wọn tó lè lọ bá. Tí kan bá ṣẹlẹ̀ sí, ó mọ bàbá kan tó gbóná tó máa lọ bá, ó mọ wòlíì kan tó gbóná tó máa lọ sábà. Kúkú máa wọlẹ̀. Bọ̀ tó bá jẹ́ pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì yìí ló fẹ́ wò, gbójú rẹ̀ sókè ni. Psalm 121 verse 1-2. Psalm 121 verse 1-2. Èmi yóò gbé ojú mi sí orí òkè wọn nìyí. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ Ọlọ́run ni o. Òun ló máa ti wá. Òun ni. So nobody can help you like Jesus. So kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ ju Jésù lọ o. Ẹ má jẹ́ kéèyàn kankan parọ́ fún wa o. Jésù Kristi yìí nìkan lọ̀nà o. Òun lọ̀nà àbáyọ o. Òun nìkan ló lè fúnyàn ní ìdáǹdè ní gbogbo ọ̀nà o. Kò tún sí ìrànlọ́wọ́ kankan níbi kankan ju ọ̀dọ̀ Jésù Kristi yìí. Orúkọ rẹ̀ òun ló máa ń gbanilà. Orúkọ rẹ̀ yìí òun ló máa ń wo ni sàn. Psalm 124 verse 8. Psalm 124 verse 8. Ó ní ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ Olúwa tí ó dá ọ̀run òun ayé. Ìrànlọ́wọ́ wa lọ́dọ̀ lórúkọ Olúwa yìí ni o, tí ó dá ọ̀run òun ayé. Mo ti sọ testimony mi fún wa rí nígbà kan tí mo fi ń wojú Olúwa fún nǹkan, mo gbàwẹ̀, mo ṣe gbogbo ẹ̀. Apartment dẹ̀ fẹ́ wá lé wa nígbà tá a ṣẹ̀ dé Amẹ́ríkà nígbà yìí. Tí mo ti gbà tó dẹ̀ di alẹ́ ọjọ́ náà, mo ra lie down sórí bẹ́ẹ̀dì ni pé Olúwa, mo ti ṣe nǹkan tí mo lè ṣe, sọ pé tí bá ti ṣe nǹkan tí mo lè ṣe kí n dúró. That's all I can do. Mo ti fast, mo ti gbàdúrà, mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀. Mi ì ríran lọ́wọ́ láti ibì kankan, but mo mọ̀ wípé you will not put me to shame. That's all. Èmi ò gbàdúrà lálẹ́ yìí, mo kàn fẹ́ sùn ni o. Mo kàn ra lé sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni, mo dẹ̀ gbóhùn ẹ̀. Call me by my name Jehovah Jireh 3 times. Mo ní wow. Orúkọ mi Jehovah Jireh gbà 3. Ìyẹn yìí sì. Má mọ̀ pé èèyàn ní ibi tẹ̀ bàbá tẹ̀ ti gbà wẹ̀. Mo kàn dẹ̀ pé Jehovah Jireh, Jehovah Jireh, Jehovah Jireh. 5 a.m. láàárọ̀ ọjọ́ kejì. Olúwa gbéyàn kan dìde. Iye tí mo jẹ apartment ló mú wá. Etí mi ìṣẹ̀ṣẹ̀ sọ́wọ́ ẹ̀ mi o. Ó kàn wá kanlẹ̀kùn mi láàárọ̀ kùtùkùtù ni. Òun lọ bathroom, ó dẹ̀ gbọ́ Ọlọ́run sọ fún mi pé that person go to her apartment lọ fún ní money order tó rèsì. Ó dẹ̀ mú wá. Bórúkọ Ọlọ́run ṣe lágbára sí ni mò ń sọ fún wa o. Fún ẹ tó bá mọ orúkọ Ọlọ́run yìí ni o. Orúkọ Ọlọ́run ó ní agbára. Ó ní agbára. So nǹkan tí David ṣe ní Psalm 54 ni pé ńgbà tí ogun yìí dé tó pọ̀ jù fún un, ó pe orúkọ Ọlọ́run o. Ó pe orúkọ Ọlọ́run, òun ló pè. Ìwé Romans 10 verse 13. Rome orí 10 ẹsẹ̀ 13 ó sọ pé nítorí ẹnikẹ́ni tí ó bá ṣàpè orúkọ Olúwa lè a ó gbàlà o. Ẹ tó bá pe orúkọ Olúwa la máa gbàlà o. Ẹ tí ò bá pe orúkọ Olúwa ló ń wò pọ̀nà wo ni mo fẹ́ gbé bàbá kí ni mo fẹ́ ṣe. Sátánì àdúró ń bẹ̀, ó máa gapá ni. Ṣùgbọ́n téèyàn bá sì lè pe orúkọ Olúwa, Olúwa á gbà wá là. Olúwa á gbà wá là. Olúwa á gbà wá là. Psalm 50 verse 15. Psalm 50 verse 15. Ó ní kì í ṣe pé kí ó sì ké pè mí ní ọjọ́ ìpọ́njú, pé ká ké pe òun ní ọjọ́ ìpọ́njú.
èmi ó gbà ọ́ ìwọ sì máa yìn mí. Tó bá ké pè mí ní ọjọ́ ìpọ́njú èmi ó gbà ọ́ ìwọ sì máa yìn mí. Sọ ọmọ kan tí Dáfídì ṣe lélẹ̀. Dáfídì lákòókò ìpọ́njú tí kò sọ́nà àbáyọ mọ́ ó ké pe orúkọ Ọlọ́run. Ohun èkejì tí Dáfídì ṣe ni wípé ìgbàgbọ́ Dáfídì ó wá múnádóko. Àkókò ìbẹ̀rù ló yẹ kó jẹ́. Tó bá jẹ́ pé èèyàn míì ní ìbẹ̀rù bójó á ti máa yàgbẹ́ á máa tọ̀ síbi tó wà ní. Ṣùgbọ́n kí ni Dáfídì ṣe? Ìgbàgbọ́ Dáfídì di ìgbàgbọ́ rẹ̀ mú. Ephesians 6:16 ṣẹ̀mọ̀ àwọn nǹkan ogun Ọlọ́run tá máa ń kó síra. Ó sọ gbogbo fiery death of the enemy o. Ìgbàgbọ́ yẹn la fi lè ṣẹ́gun o. Tá bá ti jẹ́ kí ẹ̀mí ìbẹ̀rù kó gbéyàn wàhálà ni o. Ìgbàgbọ́ Dáfídì nínú Ọlọ́run, nínú orúkọ Ọlọ́run, ìgbàgbọ́ rẹ̀ dúró, ó dúró dáradára. Mo ti sọ fún wa pé Olúwa ò fún wa lẹ́mìí ìbẹ̀rù. Tí ìbẹ̀rù bá ti kanlẹ̀kùn yín ẹ̀yin ẹran gbàgbọ́ kó lọ ṣí, kò sẹ́ni tó máa wà ńbẹ̀, ó máa sá ni, ó máa sá. Faith, ìgbàgbọ́ nínú àkókò ìbẹ̀rù. Dáfídì ò bẹ̀rù, ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run ṣe ló dúró gbọ̀n. Ìkọ̀ kẹta tó ṣe ni wípé ó gbé ojú rẹ̀ sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ rẹ̀ tó máa ti wá. Kò kí ṣe pé ó kàn ké pe ọṣẹ kéèyàn mi àkàn ké pe orúkọ Ọlọ́run but ọkàn rẹ̀ ibi mìíràn ló wà. Dáfídì ò tún kò fọkàn síbi mìíràn. Ó gbé ojú rẹ̀ méjèèjì ó gbé sí òkè ni pé Olúwa ẹ̀yin nìkan lè gbà mí nínú àkókò tí mo wà yìí, ẹ̀yin nìkan ni. Ó look up to God. Ìkọ̀ ìkẹyìn tó ṣe ni pé ó yin Olúwa. Mo sọ fún wa pé praise lágbára o. Dáfídì rejoice nínú Ọlọ́run ni o. Lákòókò tí gbogbo nǹkan yìí tó ń ṣẹlẹ̀ o, níṣe ló ń yọ̀, níṣe ló ń rejoice nínú Olúwa o pé well whatever happens God is God. Kò sí kankan téèyàn kankan lè ṣe. So ẹ jẹ́ ká sáré kà á ti fẹ́ ṣe tán. Psalm 54 àdúrà fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni. Mo dẹ̀ ti sọ fún wa lọ́sẹ̀ tó kọjá wípé kò sẹ́ni tí ò lè dàyàn o. Ànírógun ọ̀dàlẹ̀ o but kò sẹ́ni tí ò lè dàyàn. Ẹbí lè dàyàn, ọ̀rẹ́ lè dàyàn, ọkọ lè dàyàn, ọmọ ìyá tájọ bí wa gan pàápàá ó lè dàyàn. Ṣùgbọ́n tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn á gbójú sókè, èèyàn á wo Ọlọ́run ni o. Èèyàn á fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Ohun Dáfídì ṣe fẹ́ ká mọ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sóhun ká lè kọ́gbọ́n ń bẹ̀ ni o. Ká lè kọ́gbọ́n ń bẹ̀ wípé kò sẹ́ni tí ò lè dà. Àwọn aráàlú sọ Dáfídì àwọn kankan àwọn ẹbí ẹ̀ àwọn ló dá Dáfídì o lákòókò yìí. So àdúrà ààbò nígbà tí àwọn ará Sífì wá tí wọ́n sì sọ fún Sọ́ọ̀lù wípé Dáfídì fi ara rẹ̀ pamọ́ lọ́dọ̀ wa. Dáfídì farapamọ́ síbi àmọ́bi tó wà àti kọ́nà ẹ̀pa ẹ̀ máa bọ̀ Sọ́ọ̀lù á rí mú kò lè escape ẹ̀ sí ìwọ ṣáà máa bọ̀. So verse 1 ó ní Ọlọ́run mighty God, Ọlọ́run tó lágbára jù òun ló ń sọ. Ọlọ́run gbà mí nípa orúkọ rẹ. Torí orúkọ Ọlọ́run yìí òtítọ́ ni o. Orúkọ rẹ̀ bí ìwà Ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ òun la fi ń pè ní orúkọ rẹ̀. Nation Ọlọ́run òun la fi ń sọ pé òun la fi ń pe Ọlọ́run ní àwọn orúkọ tá máa ń pe Ọlọ́run. Ó ní Olúwa torí ìwọ ni olùgbàlà. Olúwa ìwọ nìkan ló lè gbà mí. Gbà mí nípa orúkọ rẹ. Orúkọ rẹ ò gbọ́dọ̀ di ẹ̀gàn. Gbà mí nípa orúkọ rẹ. Sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ. Ìwọ ni kó ṣe ìdájọ́ mi nípa agbára rẹ o. Torí àwọn tí mo lọ bá ń kédà ìwọ náà ló ní kí n lọ. Mo lọ bá wọn jagun ni o. Ogun Ọlọ́run náà ni mo lọ jà. Àwọn èèyàn mi tí mo tún wà láàrin ẹ̀ àwọn ló tún betray mi o. Ṣùgbọ́n ìwọ ṣe ìdájọ́ mi nípa agbára rẹ. Mi ní ṣèdájọ́ fúnra mi. Mi ní ṣèdájọ́. Ìwọ ṣe ìdájọ́ mi nípa agbára rẹ. So Dáfídì ó sá lọ ibi ìsádi kan tó mọ̀ orúkọ Olúwa. Mo ti fún wa ní Proverbs 18 verse 10 ibi tó mọ̀ nìyẹn. Tí ò bá ti sí ibi téèyàn lè lọ mọ́ tán bá ti kọ́nà èèyàn tí gbogbo ẹ̀ tó ti yíyàn kò sí ìkàtà lè ṣe mọ́. Èèyàn á ké pe orúkọ Ọlọ́run ni. Èèyàn á ké pe oríṣiríṣi bí ààbò kan tó mọ̀ nìyẹn kó kù tóun lè sá lọ. Ó dẹ̀ sá lọ bẹ̀ ó dẹ̀ rí gbàlà lóòótọ́. So ní verse 2 ó ní Olúwa gbọ́ àdúrà mi. Ó ké pe Ọlọ́run. Ó ní gbọ́ àdúrà mi Ọlọ́run. Fetí sí ọ̀rọ̀ ẹnu mi. Àkókò yìí Olúwa ń láti gbọ́ ni. Gbọ́ àdúrà mi. Is any of you afflicted? Let him pray ni o. Torí aláìka ti máa rojọ́. A lè máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ká máa rojọ́ bọ̀tà ti lọ gbàdúrà wọ́n náà wà yẹn a lè ṣe. Ibi tí ìtúsílẹ̀ dẹ̀ wà nìyẹn o. Níbi àdúrà yẹn
kò ṣe lamentation ta kàn ń rojọ́ tá ń complain kò sọ́nà àbáyọ ń bẹ̀. Ibi ká ké pe Ọlọ́run nínú àdúrà níbẹ̀ ni o. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Olúwa kò yé mi, mo máa jí láago 2 lóru, mo máa bó jẹ́ 12 o'clock máa set alarm mi for the next 3 or 7 days. Èmi náà máa wá ojú Ọlọ́run. Tá bá ṣe bẹ́ẹ̀ ìtura á dé ju pé ká kàn máa complain ká máa lament ṣá mo ṣáà ti mú wá mo ṣáà ti ṣe lamentation ní gbogbo yẹn o. Ẹ jẹ́ ká máa gba àdúrà ká gba àdúrà. Nǹkan tí David ṣe nìyẹn o. Ó ké pe Ọlọ́run, gbọ́ àdúrà mi Olúwa, fi etí sí ọ̀rọ̀ ẹnu mi. Ní verse 3 ó ní nítorí ìdí tẹ́ máa fi gbọ́ ọ̀rọ̀ ẹnu mi ni pé àwọn àlejò dìde sí mi, àwọn ará rẹ̀ ni o. But David sọ pé wọ́n ti di àlejò. Ṣé wọ́n ti di àlejò nígbà tán ti betray ẹ̀? Ṣé ẹni tí wọ́n bíyàn bí ẹ̀ tó jẹ́ pàjọ jẹ́ ẹbí ṣó yẹ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni? David sọ pé wọn kì í ṣe bí mi máa àlejò ni wọ́n ti da àlejò nítorí tí àwọn àlejò dìde sí mi, àwọn aninilára sì ń wá ọkàn mi. Aninilára ni wọ́n ń wá ọkàn mi, kò sí kankan tí mo ṣe. Wọn kò ka Ọlọ́run sí ní ojú wọn. Tán bá ka Ọlọ́run sí lójú wọn ṣó yẹ kán betray David. Kí ni wọ́n fẹ́ rí gbà lọ́wọ́ Sọ́ọ̀lù gan tán fẹ́ kí Sọ́ọ̀lù pa David? Kí ni? So ó ní pé ní verse 4 ó wá ní kíyèsí Ọlọ́run lé olùrànlọ́wọ́ mi ò mọ̀ lólùrànlọ́wọ́ mìíràn Olúwa, ẹ̀yin mọ̀ lólùrànlọ́wọ́ mi. Kò mọ̀ síbi tí mo lè sá lọ, ibi tí mo sá wá lọ́dọ̀ àwọn èèyàn mi, ẹ wo nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n mo mọ̀ pé mo ní olùrànlọ́wọ́. Ẹ̀yin lé olùrànlọ́wọ́ mi o. Kò kì í ṣe pé ó máa jẹ́ olùrànlọ́wọ́ àbí ó ti jẹ́ olùrànlọ́wọ́ rí. David sọ pé present ni mò ń sọ o. Ọlọ́run yìí is my helper. Olùrànlọ́wọ́ mi lákòókò yìí nínú ìpọ́njú tó ń wà nínú èyí, òun lolùrànlọ́wọ́ mi. Ó ní Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró. Olúwa ìwọ nìkan ni o lè ṣàánú fún mi lákòókò tí mo wà yìí. Ìwọ nìkan lolùrànlọ́wọ́ mi, ìwọ nìkan ló lè gbà mí níbi tí mo wà yìí. So ní verse 5 ó bá ní pé yóò sì fi ibi san fún àwọn ọ̀tá mi. Olúwa o, gbogbo àwọn tó ṣeṣẹ́ ibi yìí èmi mọ̀ pé ẹ máa fi ibi san fún wọn o. Wọn ò lè mú jẹ o. Mo mọ̀ pé ẹ máa ké wọn kúrò nínú òtítọ́ rẹ o. Tó lórí òtítọ́ lọ́lọ́run ó máa ṣèdájọ́. Mo mọ̀ pé ẹ máa ṣèdájọ́ wọn ṣùgbọ́n ẹ̀yin ẹ kọ́kọ́ gbà mí. Ẹ̀yin ẹ gbà mí, ẹ tú mi sílẹ̀. Ẹ̀yin lolùrànlọ́wọ́ mi, ẹ wá ṣèdájọ́ wọn. Ẹ wá ṣèdájọ́ wọn. Tó lódodo lọ́lọ́run, onídàájọ́ òdodo ni. Ó máa ṣèdájọ́ wọn, wọn lè mú jẹ. But ìwọ gbà mí, olùrànlọ́wọ́ mi, ìwọ gbà mí. Verse 6 ó ní èmi ò rúbọ àtinúwá sí ọ tó bá gbà mí. Tó fún mi ní ọ̀nà àbáyọ kúrò níbi tí mo wà yìí Olúwa. Ẹbọ àtinúwá ṣe mọ̀ pé èèyàn míì máa ń ro ẹbọ míì kò ṣe àtinúwá. Wọ́n gbé offering basket wá òde ìjọwọ́ sí. Wọ́n ní kẹ́ dáwó bọ̀ kò wá látọkàn ẹ. Ṣé mọ̀ irú ìyẹn Ọlọ́run tiẹ̀ nífẹ̀ẹ́ sí. Tó bá ti wá láti inú ẹ̀ mú owó ẹ̀ dání kò nídìí. O kàn fi impress àwọn èèyàn nìkan lè mọ̀ pé wọn náà ń dá. Ó láti wá láti inú ẹbọ tó wá láti inú èèyàn Ọlọ́run máa ń gbà. Ẹbọ tó wá láti inú èèyàn tínú inú yín dùn sí pé inú mi dùn sí àti lọ fi ilé sílẹ̀ nínú ilé Ọlọ́run. Inú ẹ̀ nínú Ọlọ́run máa ń dùn sí. Èmi ò rúbọ àtinúwá sí ọ Olúwa. Èmi ò yìn orúkọ rẹ nítorí orúkọ rẹ dára. Orúkọ Olúwa dára. Màá yìn orúkọ rẹ. So ní verse 7 nítorí o ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo. Ṣé mọ̀ pé àsìkò tí David ṣì ń kọ kíní yìí kò tí rí deliverance yẹn o, but deliverance yẹn dé. Bó bí David ṣe máa ń ṣe nìyẹn. Tó bá ti gba àdúrà, David ti gbàgbọ́ pé àdúrà tó ń gbà yẹn Olúwa ti gbọ́. David ó ti conclude, ó ti gbàgbọ́. Ṣé mọ̀ if we pray according to his will gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ó máa ń gbọ́ wa. So David á ti máa yọ̀ nínú deliverance yẹn, á ti máa yọ̀ nínú ìṣẹ́gun tọ́lọ́run ti fún òun. Ṣé mọ̀ ó ní nítorí o ti yọ mí. Verse 7 ló ti wá sọ pé nítorí o ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo, ojú mi sì rí ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi. Ní verse 7 Olúwa ti wá yọ David kúrò nínú gbogbo wàhálà yẹn. Ó dẹ̀ sọ pé Olúwa ti ṣe ìdájọ́ àwọn ọ̀tá òun. Ó ní mo rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi. But ní verse 6 David sì sọ ní pé màá rúbọ àtinúwá tó bá ṣe Olúwa.
màá máa yin orúkọ rẹ nítorí tí orúkọ rẹ dára. Dáfídì á yin ọlọ́run, á gbé orúkọ ọlọ́run yẹn, á gbéga. Verse 7 ó ní nítorí o ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo, ojú mi sì ti rí ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi. Lórúkọ Jésù, ojú àwa náà rí ìfẹ́ àwọn ọ̀tá wa. Gbogbo iṣẹ́ ibi tó ń ṣe, àwa náà máa rí ìdájọ́ ọlọ́run lórí àwọn ọ̀tá wa gbogbo lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Isaiah 55 verse 7. Isaiah 55 verse 7. Abanijẹ́ ènìyàn, ẹ jẹ́ ká fìwà ìbàjẹ́ sílẹ̀ o. Ẹ jẹ́ ká fìwà, I don't know, yẹn kàn wá sọ́kàn mi. Abanijẹ́ ènìyàn, I don't know why it came. Ẹ jẹ́ ká fìwà ìbàjẹ́, ẹ jẹ́ ká fi sílẹ̀. Torí ìdájọ́ is around the corner o. Ẹ tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ kò gbọ́. Abanijẹ́ ènìyàn, ẹ jẹ́ ká fìwà ìbàjẹ́, ẹ jẹ́ ká fi sílẹ̀. Isaiah 55 verse 7. Ẹ jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ẹni tó bá jẹ́ ènìyàn búburú ló kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Kí ẹlẹ́ṣẹ̀ kí ó sì kọ ìrònú rẹ̀ sílẹ̀. Inú ìrònú tẹ́ ń rò yẹn pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn tó ṣe ńlá sí kò sí nǹkan tó ṣe wọ́n. Àwọn tó tiẹ̀ ṣe ní 5 years ago kò sí nǹkan tó ṣe wọ́n. Èrò Ọlọ́run ò kì í ṣe èrò wa o. Báwa ṣe ń ronú kọ́ lọ́lọ́run ṣe ń ronú o. Bá ṣe ń ronú kọ́ ló ṣe ń ronú o. Kí ẹlẹ́ṣẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì yí padà sí Olúwa o. Ẹ yí padà sí Olúwa. Tẹ́ bá yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún yín. Àti sí Ọlọ́run wa yóò sì fi jì yín ní ọ̀pọ̀lọpọ̀. Gbogbo ilé ìtẹ́ ti ṣe tẹ́lẹ̀, aláàánú lọ́lọ́run o. Tẹ́ bá yí padà tó sọ pé Olúwa, lóòótọ́ mo ti bà nǹkan jẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n níbi tí mo bá dé yìí mi ì fẹ́ ṣe mọ́. Mo fẹ́ yí ìwé tuntun, mo fẹ́ padà, mo fẹ́ gbogbo nǹkan yẹn mi ì ṣe mọ́. Mo fẹ́ di ẹni mímọ́, mo fẹ́ máa tẹ̀lé ọ. Olúwa sì fi gbogbo ilé tó ti ṣe tẹ́lẹ̀, Olúwa sì fi jì. Olúwa dáríjì, aláàánú ni. Ṣùgbọ́n téèyàn bá ń continue láti máa ṣe bí yẹn, bó ṣe ń gbìn bẹ́ẹ̀ ló ṣe máa hù o. Bó ṣe ń gbìn bẹ́ẹ̀ ló ṣe máa hù. Ìyẹn á dẹ̀ ka o. Ìkórè ni o. Ìkórè. So oore ọ̀fẹ́ wà. Oore ọ̀fẹ́ wà fẹ́ tí ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run rí. Ṣẹ mọ̀ tó mọ̀ pé lókè lé ni o mo lóye pé Ọlọ́run yìí gbogbo nǹkan rẹ̀ lóòótọ́ mọ̀ ni. Ìdájọ́ mọ̀ máa wà. Ọjọ́ kan máa ń bọ̀. Ọ̀run àpáàdì máa wà, ọ̀run rere máa wà. Olúwa máa ṣèdájọ́. Èmi ò fẹ́ ṣeṣẹ́ ibi sílẹ̀ fún àwọn ọmọ mi. Mi ì fẹ́ ṣeṣẹ́ ibi sílẹ̀ fún àwọn ọmọ. Mi ì fẹ́ kán sọ pé ìyá burúkú yẹn ló kó gbogbo wàhálà yìí sílẹ̀ ní èmi ò fẹ́ rú ẹ̀. Oore ọ̀fẹ́ wà kéèyàn yí padà. Àbí o tiẹ̀ ti mọ Jésù yìí tẹ́lẹ̀. Ó tiẹ̀ ti fẹ́ ní rẹ̀, ó ti fi jẹ́wọ́ Jésù, ṣùgbọ́n ọkàn rẹ̀ ń sìn ó jìnnà sọ́lọ́run pátápátá. Ìwọ gan mọ̀ pé ọkàn rẹ̀ jìnnà sọ́lọ́run. Ọkàn tiẹ̀ ẹ̀ṣẹ̀ kan gbé free rent lẹ̀ṣẹ̀ ń gbà. Ó kàn ń gbé, kò sanwó, kò san rẹ́ǹtì. Ó kàn ń gbé inú ẹ̀ kò san rẹ́ǹtì, ó kàn ń gbé bẹ́ẹ̀ ni bó ṣe wù. So bó ṣe wù ẹ́ ló ṣe ń dá ẹ̀ṣẹ̀ kan fẹ́ṣẹ̀ ṣeré ni. Padà wá. Olúwa yìí is a God of second chance, third chance pàápàá. Torí ọjọ́ kan ń bọ̀ o. Ọjọ́ náà kò sí kan tẹ́nì kankan lè ṣe nípa ẹ̀ o. Ó máa dé o. Ọjọ́ ìdájọ́ là ń pè o. Tí gbogbo èèyàn máa dúró níwájú Ọlọ́run. So tó bá mọ̀ wípé ó fẹ́ padà wá sọ́dọ̀ Jésù Kristi, àbí o tiẹ̀ tí ìgbà tẹ́lẹ̀ ọkàn ń lọ ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni ó ṣe mọ̀ pé yàtọ̀ wà láàrin pé kéèyàn fẹnu confess Ọlọ́run àti pé kéèyàn gba Ọlọ́run sínú ọkàn rẹ̀. Ó fẹ́ gba Jésù Kristi. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta.
kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ lóòótọ́, Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà àríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back because I want to see my Jesus someday. I got my mind made up and I won't turn back because I want to see my Jesus someday. Goodbye, world. I stay no longer with you. Goodbye, pleasures of sin. I stay no longer with you. I made up my mind to go God's way for the rest of my life. I made up my mind to go God's way for the rest of my life. Thank you, Lord Jesus. Thank you, Ma. The Lord bless you all in Jesus' name.